Africa Content TV. Aláàjì á gé àkàrà òyìnbó yìí Ọlọ́run ó ti ṣe Aláàjì kí Dr. Saheed Òṣùpá lógo wa wọn ò ní wọ̀ọ̀kù àríyàn sàmì àti rírí wọn níta àfi rírí wọn mọ́ Ọlọ́run ní ti ṣàdánwò tọ́lọ́wọ́ bá fún wa l'Aláàjì Saheed Òṣùpá tí ò fún wa ń Barrister Ìbàdàn Ọlọ́run jẹ wá gbé nínú orin lọ àmọ́ torí bọ́lá wọn jẹ wá gbé lójú Barrister láti mọ̀ pé yẹ́s ibi tá a lọ gangan ni ẹ dà sí kìíní lẹ́ẹ̀mí ẹ tó wà bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mí fẹ́ wà l'Amẹ́ríkà láti bẹ̀rẹ̀ ti pè fẹ́ sẹ́ndì owó tọ̀wá ní dẹ́ẹ̀mí kí wọ́n ní ẹ̀ka bísímìláì kúlú wà láàfin àtẹnì kọ̀ọ̀kan wa wọ́lá láọ́là wọ́lá àbúwọ́tá ilẹ̀ àbẹ̀ bí ọmọ mi tọ́ta wà ọ wà ní àná ọ wà ní iṣẹ́ ọ wà ládùúgbò ọ wà ní ilé ọ wà ní ẹbí Ọlọ́run gbé yín jẹ̀rí wọn ẹ bá wá ní ẹ má gàjù báyìí lọ lọ́wọ́ fi ṣe irinṣẹ́ ẹ fi dókè Aláàjì ká má pọ̀ lọ́rọ̀ á dùn àwọn àwọn gbogbo àwọn tí ẹ náà ń kọrin bí ọba yìí ẹlòmíì tó bá rọ́bà ní ìsìn òsì tí òye lọ rà á lé iṣẹ́ àpò kábí òsì òsì bí báyìí wọ́n wà rí fídíò yìí ẹ bá fi 500 ilẹ̀ àpọ̀ba 500 ìgbà ló máa fi ilẹ̀ 500 naira ẹ̀làdúró tọ́pa lánàá tẹ́ ẹ bá fẹ́ wá kọrin fálùmá tẹ́ ẹ̀ ní gbà kankan ẹ̀mọ iye tẹ́ ẹ̀ ń gbà o Aláàjì ẹ̀yin ni ẹ ṣíde bọ́ bá sì ṣe bákan nọ́mbà náà lẹ́ni amúwá àmọ́ torí pé owó yẹn máa ń jẹ́ owó àṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ lówó yẹn máa ń jẹ́ obìnrin táyé ti ṣàmì síla ẹ̀ ní fẹ́ gorí ẹ̀ Ọlọ́run ní jẹ́ wádọ̀ yín torí bí èèyàn bá ga obìnrin lẹ́yìn ó tún wálẹ̀ náà obìnrin ẹ̀yìn ọ̀wá ní wálẹ̀ Aláàjì Waheed kó wa ẹ ti kó lẹ̀ ọ̀dì pààtì ní ti gbélé ṣá àwọn ilé sáńbò ní ọkùnrin jọ́nà láwọn agbádùn ara wa náà dé ibi àti ẹ̀ Bọ́lájí promotion ìgbà rẹ̀ Aláàjì Lẹ́mí Àdìsá ẹni mà padà sí àbúrò gbogbo lórí tó dúró bì ẹlòmíì bá àti mọ ọkọ láti inú òní òya rẹ̀ ọ̀gá wọn lè jẹ́ ẹ̀tura àlùmọ́ ọlọ́wọ́ bọ̀ ṣé ó fún owó kékeré lẹ̀ èmi náà ni wọ́n wà bọ̀ kàkún tí mẹ́lẹ̀ Mr. Alabi perfect tura ọ̀rẹ́ Aláàjì Waheed ẹ bá ní dá sí ọ̀rẹ́ Aláàjì Waheed ẹ̀mẹ́rẹ́ ẹ̀gbá perfect ẹ̀tọ́ bá wù lóye kọ́ gbà ká nọ́mbà kó ṣe fẹ́ kàràtì ọkọ rẹ̀ ń bá tó ṣe tán yẹ́yẹ́ wọ́n ti ní òsínjà mọ́ inú fújì wọ́n wá kírẹ́ẹ̀tì tọ̀dọ̀ mi ẹ̀mẹ́rẹ́ ẹ̀lúmà Mr. Alabi perfect Aláàjì ẹ̀mẹ́rẹ́ o èyí lẹ́ẹ̀ bá wa control kéèkì yọ Mr. Alabi perfect akọ́ọ̀dé diamond wọn náà ti ń rówó ẹwọ́rùn ẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ pàǹpà adáfẹ́ dọ́ta bàtà ẹsẹ̀ mi fún mi ẹwọ́ bàtà adáfẹ́ dọ́ta bàtà fún mi ẹ̀rẹ̀ dá fún ẹwọ́ lọ pọ́ àpò sí ẹ̀rọ ẹ má sọ nǹkan ṣáàtìrì ẹ̀jẹ̀ ọ̀bà fún mi lọ́wọ́ mi ò gbà káńjọ yára wọ́n yẹ ká ohun bí ẹ̀dàdàní perfect ṣó ti ṣe mọ́ máa gbé kọ́ àfáà yìí fẹ́tí àyọ̀fẹ́ láti kiri wọ́n láti yọ Aláàfin ọkọ̀ èlò kìlódé àbẹ́gbà ní owó náà lẹ́yìn kọ́yí nù láti kiri ẹ fídíò ẹ máa gbé 5,000 ní ọba lọ́la fi lé o jìgẹ́ ewu rẹ̀ tí yóò ṣe jí pé sọ́wọ́ yẹn ṣe fẹ́ẹ̀kì tààtú ni ṣé Mr. Alabi perfect ti fowó lẹ̀ my man bàtẹ́ bàbá promoter tó wá láti Ṣakídà ẹ máa bọ̀ owó dà ẹ dá sí Aláàjì Waheed ẹ máa bọ̀ níbi Bọ́lájí promotion yàgbé ẹ̀yẹ rọ́ọ̀fù olówó Aláàjì aṣojú ẹ fọwọ́ síbi ọ̀bẹ yẹn ọwọ́ yín ni kọ́kọ́ wà ń bẹ̀ Allahu Akbar lápẹ́ àlọ́ máa Bọ́lájí
akọ̀bàrù lápè aláwọ̀ yẹn ló ń dúró tọba gbé àwọn gbàdé ẹjọ́ tó pọ̀ kan tó gbàdé ẹjọ́ pọ̀ wọ́n wá ní kán forí ṣèdíje ààrẹ tí ó bòde ọlọ́run tó wá dúró tọba yẹn lónìí wọ́n padà lẹ́yìn ọba alájí ẹ̀ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ alájí bí wọ́n lájí promotion yẹn yà inú yóò kúrí orí ọmọ dání sàn án ẹ̀ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn bí náà wọ́n wá kẹ́ ẹnìkan kó ló ń fi ìyàwó òun ṣọmọlájí ẹ súnmọ́ bíbá yìí kó lè lọ́ọ́ bá ṣẹni yẹn kó ló ń lé mọ́gùn àwọn ilé òyìnbó sá àwọn sójì ẹ sọ bó ti lọ ẹ lè gbé bẹ̀ sí alájì Allahu Akbar lápè nígbà mẹ́ta aláwọ̀ yẹn ní bẹ́ẹ̀ náà ayé ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ẹ bá jẹ́ mùsùlùmí bí ń gbà wọ́n bí wọ́n pèrò sí létí ọ̀tún wọ́n ṣe káàmọ̀ sí létí òsì làwọn àfa àtọ́jú àfa onífàlàkì fi máa sọ fún ọ pé má dẹ́ máa o ìjẹ́ wíṣẹ́ ọlẹ́tí ní òní ìjẹ́ bá pé kúrò gángan tó ṣẹlẹ̀ kọ́lọ̀ mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ẹ̀mí ọmọ gángan o aláàjì ẹ̀fọwọ́ sí bí ọ̀bẹ ọlọ́run tọ́ba dẹ̀ ẹ̀mí àwa náà ni ojú àṣẹ kiri yìí tọ́ba dẹ̀ ẹ̀mí àwa náà ni ojú àṣẹ fún bàbá yìí ọba náà ni ojú àṣẹ fún a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim اللهم صل على سيدنا محمد الفاتح ولمن ولد الهاتف لمن سبق نصر من هذه الى صراط المستقيم والله يكن قدر حمد العظيم bọ́bá tó náà ga tọ́ba òsì ní wálẹ̀ tí bẹ́ẹ̀ni máa sọ pé Allahu Akbar ẹ máa wí bẹ́ẹ̀ dáadáa ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí jẹ́ ká ní ìwé òwe pẹ̀tẹ́ tí gbẹlẹ́gbẹ̀ rẹ mọ́lẹ̀ aláàjì ọjọ́ ayọ̀ bẹ́ẹ̀ dá sọ́nà òní dọjọ́ ẹ̀kọ́ ẹjẹ́ ọ̀dàbẹ̀rù òní rántí ẹjẹ́ ọ̀dàbẹ̀rù òní wá ìṣèdí ó ṣe mọ́lé lẹ́yìn ìnáwó ẹ̀ wá ní sunkún àbákọ́ aláàánú bí wọ́n jọ lóhùn bá ó kú 200 naira àkàrà níbi tí kú lọ wọ́n gbà lọ́wọ́ ọlọ́kadà dídí ní ọyẹ kí nínú òkú rẹ̀ rẹ̀ kàtẹ́ fẹ́ gbé kéèké ọ̀dùnsàn ni àwọn ayé náà ni wọ́n bá gbé bẹ̀ ó kú 200 àìsàn bó ń bàtà àfẹsẹ̀ rẹ̀ lánàá báwo bá sábà fẹ́ kalẹ̀ gbowó sẹ́lọ́wọ́ àlọ́wọ́ àlàmì ìwà sọ̀nà báyìí lè lọ. Àyè kò tí wọ́n ẹ̀jẹ̀ ayẹyẹ wọn wọ́n ká tẹ̀lé wọn wá bí kò sí ìyá kò sí bá bí èmi mọ̀ ń tọ́jú wọn ó kú tí ọ̀nà ẹ̀kan tí ń kúnlẹ̀ lọ́wọ́ mi. Nígbà tí èèyàn gbọ́ fà tí wọ́n bèèrè lé kó lè tẹ́lẹ̀. Àlọ́ bàbá wa ọmọ pọ́tẹ́ẹ̀tì ló wá. Ọlọ́run ojú ẹ̀ alájẹ̀ dá mi lóhùn. Ètò papọ̀ yóò.